If you look in between your mama legs, small road there. But now only Baba the pass and go farm. I talk la. If another person pass that road, what will happen? Let's go. Baba, if I'm a man, while I roll at the no, to be Baba. Especially leke era país la más suave y agada suave era país la más suave el no es más grande ya a tu baba no que no la de no más que anda yo va a tu baba ni baba me hueva la reo Ope palo, na tiempo acá. Ege no pae, no ya yasu. Ege no pae, no ya yasu. Y yo opo que se opo. Y yo opo que se opo. Opo se opo ni, ona te opo ka. Opo que ana te opo na bode. Opo na bode ti aye. Ìyẹ̀wò ẹgbẹ́ àkàyàwó bàbá ọmọ èrò lẹ́sẹ̀ ọmọ èrò lè sọ́ọ̀bù ló pàdé. Wà á mú ẹ́. Àdúgbò bàbá. Ẹ̀jẹ̀ náà ti kó. Àdúgbò bàbá. Èkéde bàbá la o. Àdúgbò bàbá. Ìbámu mi wẹ̀wà lálẹ́ o. Bàbá náà ìkúkẹ́ gbani àpéjọmọdé lórí owó ọmọdé ọmọ èdè wọn láyé àbẹ̀tẹ̀ òkè lórí ọmọdé yìí anásẹ̀ tátátá èdè wọn kéde òkú ẹjọ́ bàbá náà èdè wọn náà lórí òkú ọ̀rọ̀ kan jù wá ẹjọ́ parí lé ẹ̀jẹ̀ nẹ̀tú sọ́lá náà wọ́n dé fìyà dé ìwájọ́ parí lé ẹ̀tẹ̀nẹ̀ tó sẹ́lá ló pọ̀ lé ẹ̀dẹ́gbẹ́ ẹ̀gbọ́ àkàrísẹ́dẹ́ yìí kó ẹ̀gbọ́n ẹ̀dẹ́gbẹ́ ẹ̀dẹ́gbẹ́ ìbánisẹ́wọ́ wá.
tó dùgbò gé dùgbò bá fọ́lé wọ́n pé bá fọ́lé kúlẹ̀ ní òkèlè pàdé. Ukona gbọ́dọ̀ yẹ lóyún rẹ̀ wáyé lè lórí ọ̀rẹ́ ti fi dánwó àdúgbò bàbá. Ìyá rí kí ẹ̀rọ dúgbò wàá gélé rí kébò kóná ọwọ́ àfọ̀n mú lẹ́nu òwò ẹ̀nù lẹ́wọ̀n máa ń gbé fún àtọ́yẹ pò ọyẹ ọ̀kọ̀yọ̀kọ̀ yé gbùrùgbùrù. Ukona rí kí ẹ̀rọ dúgbò wàá rí kébẹ́ ẹ̀ náà dé ànáwó kí lè má nà mékè má pọ̀. Kona gbọ́dẹ̀ oríṣiríṣi kébé ọ̀lùwàwẹ̀ ọ̀tẹ̀ adé fi àwọn bọ́sù nu ọ̀rọ̀ mọ̀ mẹ́ ọ̀wé kílẹ̀ yẹn rà rè o àròdùnkùn àgbàlẹ́kìlẹ̀ amárinmẹ́ òkò. Bàbá náà o àtinúkò yẹn. Bàbá rẹ̀ bò wá bẹ́ẹ̀ni òkú ọ̀nà ya súgbó ọ̀nà rẹ̀ yàn ọ̀yọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àgbébọ̀ ọ̀dán ọ̀nà ayágòbọ̀ rẹ̀ sọ abákìkọ̀nà rẹ̀ sọ ẹ̀dẹ̀ ọ̀yọ̀ bọ̀ bọ̀ wọ́n fi ọ̀rẹ́ yìí bẹ́ẹ̀ni ọ̀yà àgùnkẹ́ lẹ́ni òkùn náà yẹn náà kú àpàrọ̀ lù. Eku àwẹ̀ eyàbò eku àwẹ̀ eyàbò ẹ̀yìn wíní fi òun àpọ̀ ẹ̀dẹ̀ yíyé empty hàn wá fún wẹ́nì náà. Eku àwẹ̀ eyàbò èkó bẹ̀ eyàbò ẹ̀yìn wíní fi òun àpọ̀ ẹ̀dẹ̀ yíyé ọ̀yìnwádìí àwọn olùtótó pé a network wá fún wẹ́nì náà. Ije me ọ̀nà yóò máa ma o ọ̀nà yẹ gbẹ̀mú yókù ẹ̀ ọ̀yẹ́ gbẹ̀mú yọ̀rẹ́ ọ̀nà yẹ gbẹ̀mú yọ̀rẹ́ dẹ̀ ọ̀yẹ́ gbẹ̀mú tukú ẹ̀ náà ọ̀gbọ́gbọ́ ẹ̀ mà rẹ̀ òkú onígi hàn. Ẹ̀wìn wá lẹ́nu òkú oní sórí tóbi sórí kébé sẹ́ ọ̀sìnkámú ẹ̀ òkú oní fíà gbogbo ẹ̀ ọ̀fíà gbùtukú ẹ̀ náà ọ̀sìnkámú ẹ̀ òògè ọ̀gbọ́gbọ́ àwọ̀ ekele yóò tọ̀ òkú àròkò rí fíà ẹ̀kọ́ ẹ̀ náà bà lọ́ ẹ̀. Gbọ́dọ̀ dúdú ní ọ̀nà ìbẹ̀lú. Ukpona gbọ́dọ̀ dúdú ní ọ̀nà ìbẹ̀lú. Ọyẹ́ náà ṣèpè. Ukpona gbọ́dọ̀ o, ọyẹ́ náà ṣèpè o. Èpè náà fi bàbá ìbò wá. Kìkì náà fi àmà yí ọ̀nà ìsábọ̀lẹ̀ òpó yí kẹ̀kẹ́. Ọ̀dẹ̀ òun dàdúgbò. Bàbá rí dèrò dúgbò, òkú olùkọ́ kí yàrá lẹ́sẹ̀dẹ̀. Wọ́n súnmọ́ òkú àwọn olùkọ́ ìdílé ọ̀nà ègèlú, ọ̀nà ègèlú, ọ̀nà ègèlú. Onagbọ́dá yé na sèpè, ẹ bàbá dé gbòtọ̀, òkú sì fún ẹ. Ọ̀rí tèlè, òwà òkú sọ́wà, òkú sọ́wà ò, ìbàbà ó wà lẹ́fẹ̀ẹ́. Oku ya ọ̀nà sọ̀tọ̀ wa ọ̀gbìn náà bẹ̀rẹ̀ yóò fọ́pá lọ́gbà ọ̀nà bẹ̀rẹ̀ ìmọ̀ bẹ̀rẹ̀ ìmọ̀lá yàgò àdúgbò bàbá oku ya ọ̀bìyẹ. Bàbá rí ìyàrá ọ̀ṣọ́ wa ọ̀mọ́ mi ó kú ló ka òwú ló gbógéfà ọ̀rẹ́ mi ọ̀pá ọmọ amámiẹ́ òkú amámiẹ́ ìbàbá rẹ̀ ọ̀rẹ́ mi ọ̀ní náà kú èmi yí. Ọ̀nà ìgẹ̀wẹ̀ yẹ kwẹ́kù ọ̀nìgẹ̀wẹ̀ yẹ kwẹ́kù ọ̀yọ́ òkú ọ̀lẹ́fẹ̀ lẹ́ kwẹ́kù ọ̀nà ìyàrá òsìsì yẹ. Ẹgbẹ́rún pẹ̀nàtì pín ọjọ́ ẹ̀nà òkú lókù kó. Bàbá
Traditional man. See, I'm a traditional. I'm a traditionalist. One of the things so. I'm a traditional man. I'm a traditional man. I'm a traditional man. I can talk now. You know what they are the face. What do you know the face? Why no cinema? Papa, what do you know? Ọmọ akúnmọ̀ náà bàtà mẹ́, òun ẹ̀kìnà ni mo wé pè wọ́n. Ọkọ̀ mi àmọ́wù, òkun ọ̀ka ni o. Ọkọ̀ mi àmọ́wù, òun pèpè mọ́ òkun ọ̀ka ni o. Ọkọ̀ mi wà wẹ́ ṣe bàbọ̀. Clap for me now.